أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أتوبة فولو الحمد لله أتوبة فولو لكشي الحمد لله رب العالمين Ọlọ́run jẹ́ ọmọ ọpẹ́ ìdá kó má jẹ́ àdúpẹ́ túláàsì kó má jẹ́ àdúpẹ́ tipátipá. Àwa tọrọ ọ̀gẹ́gẹ́ fún gba oṣù Ọlọ́run tó ti sípò padà kọlọ́ba mójúkún láìfi wọn. Kọba adáhùn ṣe wọn jì wọn ọ̀nàgbàtà gbà lókù lọ́wọ́ kọba mójúkún láìfi wọn kọ̀wọ́ láì sí Ọlọ́run. Gbogbo àwọn ẹni Ọlọ́run tó ń bẹ lórílẹ̀ ayé Ọlọ́run bá fi sọ̀rọ̀ sọ̀rọ̀. Ọlá abẹ́ ká náà kún náà ní ọkọ̀ ìṣọ́ ẹ̀ṣọ́ ọgbọ́ láàpọ̀. Gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ń bọ̀ tí wọ́n ti dé Ọlọ́run bá dáàbò ẹ̀bùn wọn. Nígbà wọn bá dé tán Ọlọ́run bá fi sọ ẹ̀ṣọ́ wọn. Ìlú Ìlọrin Ọlọ́run má jẹ́ dàrú. Ìlú Ìlọrin Ọlọ́run má jẹ́ bàjẹ́. Ọlọ́run dákun bá fi ìlú Ìlọrin lọ́kàn balẹ̀. Gbogbo olùkọ́ kan lédè Nàìjíríà Ọlọ́run má jẹ́ kí wọ́n dàrú. Gbogbo olùkọ́ kan lédè Nàìjíríà Ọlọ́run má jẹ́ kí wọ́n bàjẹ́. Gbogbo olùkọ́ kan lédè Nàìjíríà Ọlọ́run bá fi ọlọ́kàn balẹ̀. Ọwọ́ bẹ́ẹ̀ láti orílẹ̀ Nàìjíríà tó dé gbogbo àgbáláyé pátá Ọlọ́run dákun bá a fẹ́ dìde kọ̀ọ̀kan ní ọkàn balẹ̀ Ọlọ́run. Gbogbo ayé dè tí wọ́n gbọ́ ayé lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run bá pọ̀jù sí wọn náà. Wọ́n fẹ́ sáàbí ìfẹ́ sáàbí wa. Wọ́n fẹ́ sáàbí abúrú mọ́fà búnà sáàbí wa kọ̀ láì sí Ọlọ́run. Ọwọ́ bẹ́ẹ̀ láti ya Sheikh Muhammadu Saheed bàbá wa lè ń tàdáwà ní mọ́sálásí gbogbo lábẹ́ mi ní gbogbo gíwá Ọlọ́run má fi hàn ká sí bàbá bá fi sọ̀rọ̀ sọ. Àti àfáà mi Sheikh Abdul Fatai ṣebí ó ti mọ Niyas tóbi dé gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ń ṣẹ̀mí lọ́wọ́lọ́wọ́. Gbogbo àwọn ẹni Ọlọ́run tá a mọ̀ láwọn ẹni Ọlọ́run àtàwọn ẹni Ọlọ́run tí wọ́n ń jẹ́ ni Ọlọ́run tá a mọ̀ àtàwọn tí wọ́n mọ ara pẹ́ ni Ọlọ́run làwọn àtàwọn ẹni Ọlọ́run tí wọ́n mọ ara wọn tọ́jọ́ pé Ọlọ́run tó dá wọn nìkan lọ́mọ̀ pẹ́ ni èmi ni wọ́n. Èmi Ìmáàmù Kabiru láìmọ̀ wọ́n ń kí gbogbo yín pé Assalamu alaikum. Ẹ̀yin àjẹ́ tẹ́ ń gbọ́ mi àbí tẹ́ ń wò mí gbogbo ibi yòówù tẹ́ lé wa àbí tẹ́ bá wa. Èmi Ìmáàmù Kabiru láìmọ̀ ń kí yín pé Assalamu alaikum. Ẹ̀yin oṣó tẹ́ ń gbọ́ mi àbí tẹ́ ń wo èmi Ìmáàmù Kabiru láìmọ̀ ń kí yín pé Assalamu alaikum. Ẹ̀yin mèrè tẹ́ ń gbé mi Ìmáàmù Kabiru láìmọ̀ ń kí yín pé Assalamu alaikum. Ẹ̀yin adáhùn ṣe tẹ́ máa ń túyàn lẹ̀. Àwọn kan wà nínú adáhùn ṣe ètè yẹn làwọn máa ń bàjẹ́. Ẹ̀yin méjì mọ̀ wá ń kí yín pé Assalamu alaikum. Ẹ̀yin tọ́já sí kó ní tẹ́ máa ń gbé tẹ́ bá rántí mú jáde inú yóò sì bàjẹ́. Ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ mi àbí tẹ́ ń wò mí èmi Ìmáàmù Kabiru láìmọ̀ ń kí yín pé Assalamu alaikum. Ẹ̀yin tọ́já sí pé mọ́rẹ̀ ń fín òun lẹ ní lọ́wọ́. Béèyàn bá ṣe tọ́ yín ẹ̀yin náà ò ní tọ́ wọn. Àmọ́ téèyàn bá ní bóun tì í ṣe jẹ́ ẹ̀yin náà wàá fi hàn pé hàn mo ṣe jẹ́ òun nì. Ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀ èmi Ìmáàmù Kabiru láìmọ̀ ń kí yín pé Assalamu alaikum. Ẹ̀yin elétí inú tẹ́ ń gbọ́ ń táwọ̀ ọ̀gbọ́ mò ń kí yín pé Assalamu alaikum. Ẹ̀yin olójú inú tẹ́ ń rí ń táwọ̀ òye èmi Ìmáàmù Kabiru láìmọ̀ ń kí yín pé Assalamu alaikum. Ẹ̀yin ẹ̀dá tẹ́ wà níbi tá a wà yìí tẹ́ ń rí wá táwọ̀ òye yín tẹ́ ń gbọ́ wá táwọ̀ ọ̀gbọ́ yín èmi Ìmáàmù Kabiru láìmọ̀ ń kí yín pé Assalamu alaikum. Ẹ̀yin olólùfẹ́ mi Ìmáàmù Kabiru nílé lóko lókè òkun labroad mò ń kí yín pé Assalamu alaikum. Tó bá rí ẹ̀ kí o gbá kí a jọ kí Ọlọ́run bá pé la ilaha illallah wallah la ilaha illallah wallah
وأنت الله الله وأنا عبد الله الله وأنت الله سلام الله وأنا المريد الله لا إله إلا الله الله لا إله إلا الله الله وأنت الله غني الله وأنا الفقراء الله وأنت الله كبير الله وأنا الصغير الله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله ولي الله وأنا العفيف والله وأنت الله معز والله وأنا المرسل والله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله الحي والله وأنا الميت والله وأنت الله عليم والله وأنا الجاهل والله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله قدير والله وأنا الضعيف والله وأنت الله الأول والله وأنت الله الأخير والله وأنت الله صغير والله وأنت الله بطين والله لا إله إلا الله 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 والله والفاتحة آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. adúpẹ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí alhamdulillahi rabbil alamin Ọlọ́run jẹ́ àmọ́ ọpẹ́ rẹ̀ dá ọmọjà dúpẹ́ túláṣì ọmọjà dúpẹ́ tipátipá ọmọ láì ní síwọ́ Ọlọ́run ìbánisọ̀rọ̀ alálẹ́yìn yọ̀dá lérí pé agbára bàbá ọgbọ́mọlà agbára ìyá kọ̀la ọmọ nínú ewu agbára àwọn ẹni Ọlọ́run nìkan lọ́gbọ́mọ là agbára ẹni Ọlọ́run nìkan ní ọ̀sẹ̀ kù lé àwọn ọmọ tí wọ́n bí. tọ́já sí pé èmi àti ẹ nígbà tá a ti á mọ̀ bẹ́ẹ̀ nítorí wàá kù táwa lé bá a ló ṣe dẹni Ọlọ́run. nítorí wọ́n da ilé ìwé agbára òbí kò gba ọmọ rẹ̀ là. ìgbà tóbi tí wàá mọ̀ nípa agbára àwọn nǹkan gbọ́ ọmọ òun là tọmọ náà ti mọ̀ gbágbára òbí nǹkan gbà òun là kálukú wa ń wá gbára. àbí ká fún tọ́pì pé kí ló dé tí kálukú fi ń wá agbára kí ló dé tí kálukú fi ń wá agbára. Yorùbá máa kọ̀wé pé atakó wọnú àdó kò lè mọ́mọ rẹ̀ wọ̀ lóòótọ́ ni àmọ́ atakó tí ó wọnú àdó tí ó ra mọ́mọ rẹ̀ wọ̀ òun là ẹni Ọlọ́run kí ló dé tá atakó òun fi wọnú àdó tí ó fi mọ́mọ rẹ̀ wọ̀ òun ló kọ Ọlọ́run torí kọ Ọlọ́run ọba tẹ̀wọ̀ yìí ó kọ Ọlọ́run tí ò ní kú ni torí ẹni tí ń jẹ́ orúkọ náà Ọlọ́run ọba tí ò ní kú ni. Ọba tí ọmọ bẹ lọ pé láhẹ amútu hábàdà kò síkú Ọlọ́run kò síkú Ọlọ́run àní gbọ́kú ẹ̀ láéláé dọ́gba àwájá gbọ́kú Ọlọ́run gbogbo kọ tọ́lọ́run ọba ń jẹ́ Ọlọ́run ní jẹ́ Ar-Rahman
Ar-Rahman tọ́lọ́run ọba ń jẹ́ Rahman yóò ní kú ọlọ́run ní jẹ́ Ar-Rahim Ar-Rahim tọ́lọ́run ọba ń jẹ́ yìí Rahim yóò ní kú ọlọ́run ní jẹ́ As-Salam As-Salam tọ́lọ́run ọba ń jẹ́ yìí Salam yóò ní kú ọlọ́run ní jẹ́ Hafiz Hafiz tọ́lọ́run ọba ń jẹ́ yìí Hafiz yóò ní kú ọlọ́run ní jẹ́ Latif Latif tọ́lọ́run ọba ń jẹ́ yìí Latif yóò ní kú ọlọ́run ní jẹ́ Ar-Razzaq Razzaq tọ́lọ́run ọba ń jẹ́ yìí Razzaq yóò ní kú ọlọ́run ní jẹ́ Jamiu Jamiu tọ́lọ́run ọba ń jẹ́ Jamiu yóò ní kú gbogbo ẹni tó bá jẹ́ ní ọlọ́run tó wá fi ókọ ọlọ́run fi bẹ lọ́run ní tó fi bẹ lọ́run lélẹ́rí yóò sì máa sẹ̀mí tí ọba sí mọ́. ọlọ́run fi aṣọ báyìí nínú Al-Qur'an Karim nínú Suratul Ra'd chapter 13 verse 20 ọlọ́run ní alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah alá bi dhikrillah tatma'innu qulubuhum ọlọ́run ní alladhina amanu àwọn wo ni ọlọ́run ọba ń bá rí òun làwọn tí wọ́n di pé wọ́n ti mú ọlọ́run ní lọ́rẹ̀ẹ́ wọn lọ́rẹ̀ẹ́ mi ìtọ́tayọ ọlọ́run wọ́n bá dájòkó ọ̀rẹ́ wọn lásìkò tí wọ́n dájòkó yòó lọ́lọ́run tí wọ́n bá sùn ọ̀rẹ́ wọn lásìkò tí wọ́n sùn yòó lọ́lọ́run tí wọ́n bá ń ṣiṣẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ wọn lásìkò tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ yòó lọ́lọ́run wàtá tí màá yìí lókun ló mú bí dhikrillah ọlọ́run ní ọkàn wọn yóò á balẹ̀ pẹ̀lú ọkọ̀ ọlọ́run aláàbì dhikrillah ìrántí ọlọ́run tẹ́ yí tẹ́tí máa ń kàn lóògbé máa mọ́kàn ní báyìí ni ìdí nìkan yá sí pé báyìí ọlọ́run bá kú tán àwọn àmọ́ ẹ̀rọ olè lẹ́yìn wọn agbára bàbá kò gbọmọlà kéèyàn jájẹ agbára àmọ́ jájẹ ọ̀la ọmọ ẹ̀ lọ́wọ́ àwọn àjẹ ẹgbẹ́ kí wọ́n má pọ̀ ọmọ tó bí kéèyàn jẹ́ lọ́bọ lóògùn tí bá ti ń já ewé kan yọmọ játọ̀ ọmọ ẹ̀ náà ni òun dúdú pé ewé tí mo ti já yìí yọ ìran ọmọ mi yọ àwọn ẹni ọlọ́run nìkan ní mo ń dúdú pé ọkọ̀ ọlọ́run tí mo ti pè yìí ọmọ ṣiṣẹ́ lé àwọn ọmọ tí mo bá bí àmọ́ olóògùn tí bá ti ń já ewé tí ń já egbò tí máa ń ṣe fún ẹ lára rẹ gbọ́dọ̀ máa ṣe fọmọ náà ni èyí tó ṣe sára yẹn kò lè ran ọmọ àwọn ẹni ọlọ́run ò ní tí wọ́n ṣe sára ní ọ̀rẹ́ ọmọ wọn ni wọ́n bí mátọ̀ kájẹ jájẹ kò ní káwọn àjẹ ẹgbẹ́ ká má pọ̀ ọmọ rẹ̀ jẹ nítorí lè mú àwọn àjẹ ẹgbẹ́ má rọmọ rẹ̀ pa jẹ òun ni kóun náà mú ọmọ òun náà wọnú ẹgbẹ́ àmọ́ ká ní òun jàjẹ́ kò wá má ọmọ rẹ̀ wọnú ẹ̀ àbò ọ̀bọ àwọn ọmọ ẹ̀ òun nìkan làbóbò kéèyàn jósú tí ọba sì lè mú ọmọ rẹ̀ wọnú ẹgbẹ́ iṣó kò ní káwọn oṣù ẹgbẹ́ ẹ̀ ká má pọ̀ ọmọ rẹ̀ jẹ nítorí lè má mú ọmọ rẹ̀ pa jẹ ni pé kóun náà mú ọmọ òun wọnú oṣù. kéèyàn jẹ́ mèrè ọlọ́sẹ̀ tún ṣàánú àwọn èmèrè níwọ̀nba àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà kéèyàn jẹ́ mèrè tó wá bímọ ìjẹ́ mèrè tó jẹ́ mèrè oníkan má kàákù ọmọ tó bí lórí àwọn èrè tẹ́wọ̀n ẹ̀ ìrìn mèrè tó lágbára jùlọ ìrìn mèrè inú omi ni oríṣiríṣi lára mèrè lọ́wọ́ ìrìn alágbára jùlọ kí ló dé tí kálukú fi ń wá gbà ọ̀tọ̀ bá fẹ́ jẹ́ kí káàbò wà pẹ̀lú rẹ kó sì wà lé àwọn ọmọ rẹ nítòsí náà ni pé wá Ọlọ́run. torí ẹni tó wá agbára yìí òun ló ti mọ consequence tí tágbára yìí ó tí ó bí ní ìtọ́pọ̀lọpọ̀ ìfẹ́ fi máa ọmọ wọ̀ àwọn ti mọ nítorí wọn rí nígbà àwọn wọ bẹ̀ tán látàwọn táwọn bá tó wá mọ́ ọmọ àwọn wọ̀ nítorí àwọn yìí náà lọ́mọ rí lójú àwọn ọmọ àwọn náà mọ̀ rí. àwọn ti mọ ẹ̀jẹ̀ tí wọ́n fi lẹ̀
àwọn sì tún mọ owó ẹ̀jẹ̀ tí ó tún mọ fílẹ̀ jáwọ́ pé táwọn bá tún mú àwọn ọmọ yìí náà táwọn bá tún mú ọmọ àwọn náà wò bóun ló ti mọ mẹ́jọ ìwà síran àwọn ò ní kán báyìí àwọn tó bá jẹ́ ní ọlọ́run kó àwọn ọ̀dà ò ní wàhálà kankan ó kọ́ ọlọ́run tó ń fa àwọn èèyàn lè máa fa ó kọ́ ọlọ́run tí ó sì máa ṣiṣẹ́ lórí àwọn ọmọ tó bí. táwọn ọmọ máa yọ gbogbo táwọn bá ń dé látara rahman tí òbí wọn ti ń fà lé wọn lérí àbí latifu tó bí wọn ti ń fà lé wọn lérí gbogbo tó bá ń dé gbogbo ọmọ wa smooth. kódà kó máa jẹ́ débẹ̀ kò lè smooth kó tó lè smooth fọ́ máa jẹ́ ìyá ẹ̀ yóò ti ní pèsè tí ó ṣe àbí yóò ti ní gbólóhùn tí ó bá sọ̀rọ̀ kọ́mọ náà tó débẹ̀ tí ó bá bá sọ̀rọ̀ kò lè smooth. àmọ́ àwọn ẹni ọlọ́run nígbà tó pé àwọn ti fa sẹ́yìn lóye àwọn ẹ̀rẹ́ tẹ́lẹ̀ bá àwọn bákà débẹ̀ ilé ọkà máa dẹ̀ ni kí ló bá tilẹ̀ fi ń dẹ̀ bàbá tí wọ́n ti dami síwájú gbogbo tó bá ti dé ká wọn tẹ̀lẹ̀ tútù ni ìdí nítorí ẹgbẹ́ báyìí ọlọ́run bá kú wọn máa ń ní àrólé ẹ̀sùn alágbára míì tí ń bẹ́ẹ̀ tí ọ̀wá sí mọ́ táwọn olè rẹ̀ wà tá a bá rí nínú 100% láwọn alágbára míì yìí a lè rí ju 2% lọ àmọ́ àìní ọlọ́run nínú 100% tí wọ́n sí mọ́ táwọn olè rẹ̀ wà 99% tó jẹ́ ní ọlọ́run kọ̀ wá sí mọ́ iṣẹ́ tí wọ́n ń bá bọ̀ wá yẹn àwọn àkóso dìde ó sì mọ pàṣẹ náà kí ló fà ó kọ ọlọ́run tí ó ti fi bẹ ọlọ́run tí ò ní kú yìí òun lè jẹ́ kí iṣẹ́ náà kú. àfi ní agbára òbí ọ̀gbọ́mọlà ọmọ náà ó ṣiṣẹ́ kún ọmọ náà wọ agbára tiẹ̀ lọ́tọ̀ ìdí ìdí kálukú fi ń wọ agbára wọ́n àti fi máa wọ olóṣèlú olóṣèlú bá ń darí ìlú kan ibi tó rìn déhùn yóò mọ ọmọ tiẹ̀ náà débẹ̀ kò yí sí pòsíṣàn tó wà tí fi ń darí ìlú yàrá kan náà fẹ́ máa pòsíṣàn bẹ́ẹ̀ nísìnyí wọ́n sẹ̀ dúdú pa àlè sin bàbá ká tún sin ọmọ gbogbo tí bàbá tójú bọ̀ ọmọ náà ó tó kódà ọmọ tó tójú bọ̀ ètò tó ju bàbá lọ tó bá fẹ́ ju bàbá rẹ̀ lọ àfi tí bàbá fẹ́ tó bàbá nìkan ló kù ni ò ní gbẹ́sẹ̀ débi tí bàbá rẹ̀ gbé ẹsẹ̀ dé àmọ́ ẹni ọlọ́run kódà ẹ lè má mọ ọ̀kankan nínú àwọn ọmọ nígbà wọn bá kú tán ẹ kàn sáré dé ibọ́ kankan dé ni tó bá jà lífà ń débẹ̀ báyìí ń jòkó sí àga bàbá rẹ̀ báyìí gbogbo rẹ̀spẹ́tì tẹ́ ń fún bàbá rẹ̀ bá máa fóun náà Allahu Akbar kí ló dé fi ń fún bàbá rẹ̀ tẹ́ fi ń fún ní rẹ̀spẹ́tì tẹ́ ń fún bàbá rẹ̀ ó kọ́ ọlọ́run tí bàbá ti fi ṣáájú ni ẹ wá ń bọ̀ ọ̀rọ̀ yẹn mọ́ ọmọlá tó àtúntì lè jòkó sí àga náà ẹ̀yin tẹ́ tó bí lọ́mọ ẹ̀ mọ̀ ní anakomola ẹ̀yin tẹ́ tó bàbá rẹ̀ bí lọ́mọ àmọ́ gbà tí ẹ ti gbà fún bàbá rẹ̀ bá gbà fóun náà ẹ wà mọ ẹyin nírí àáfàá yín lọ́mọ tí ò tọ́ mọ ọmọ yín kí ló dé tó fi wà bẹ́ẹ̀ ó kọ ọlọ́run tó ti tí àbá yìí ti ṣiṣẹ́ tọ̀ ni. torí ọlọ́run ọba lọ́ba tí ò ní kú dínú tẹ bá rí ẹni tó náà ń wá agbára kí ọ̀dọ̀ ọmọ ológun ọmọ tó yẹ kó ológun ló bí tí bàbá rẹ̀ bá ní ìwé oògùn òun náà ní tiẹ̀ lọ́tọ̀ òun náà ní ìwé oògùn tiẹ̀ lọ́tọ̀ àwọn máa ní bá a ṣe ń jó léyìí ni o bá a ṣe ń lo léyìí ni o torí òní kọ́ torí ọjọ́ iwájú ni o èyí òun sí fáwọn ẹni ọlọ́run ẹni ọlọ́run tọmọ yẹn bá ti lè kéwú tó mọ kéwú subhana rabbika ọ̀dà ẹni ọlọ́run mi gan bẹ tí ò ní tì kú ọmọ rẹ̀ ní oṣù tó mọ ń lo sáàlì kí ló fà tọmọ yẹn náà fi ń lo sáàlì ó kọ ọlọ́run ti ń bẹ lára bàbá rẹ̀ ni ẹni alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah
ala bi dhikrillahi tatma'innul qulub láfi ní kí ló dé tí kálukú fi ń wá agbára. ẹ bá yẹn ti ń so pàwọ́ mọ́dì tí ń so dì mápá ẹ má bù òun lọ́mọ tí ń fèsì ìdá mọ́mẹ́ǹtì kódà ẹlòmíì tẹ̀lé tí ń so gbogbo nǹkan mọ́dì ó lè jẹ́ pé wá ọ̀ràn táwọn òbí rẹ̀ ti dá gan òun ló fa sáàbí tóun náà fi ń wò pé ọlọ́run mọ̀ ṣàánú mi wọ́n mọ̀ jẹ́ kí wàhálà àwọn òbí yìí wọ́n mọ̀ jẹ́ kó dá wàhálà sí wọn lọ́rùn gbogbo àwọn àwọn abú táwọn òbí tiẹ̀ tì wò tó bá ti ń gbó kọ̀ọ̀hún báyìí wọ́n sì máa dènà lòun náà wọ́n fi á ní ìwọ ọmọ ní mọ́ máa ń sòkígbẹ́ ìwà òbí ọmọ mi ń gbà mí máa ń mọ́mọ náà sòkígbẹ́ àmọ́ àwọn ẹni ọlọ́run sí bó ṣe lè kó yí alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah tó yẹ pé ìwọ tí ọfẹ́ sẹ́kù ní tó kù tí ọ ló ṣe ọ̀dẹ̀ ni ọlọ́ ní tá à ń lọ ìwọ tó ọfẹ́ sẹ́kù ní tó kù tí wọn ló ṣe ọ àdẹ̀ ni ọlọ́ tó bá ti lè dẹni ọlọ́run ọ̀sẹ̀ kù àwọn ẹni ọlọ́run ni ò ní tán ẹ̀ wà á tá à ń gbóǹkọ wọn nísìn wọn ò tí ì bí wa táwọn mi ti kú ẹ̀wù tájù là á dẹ̀ tájù là á dábì ti kú nísìn àwọn kan tájù là á dábì kú ní 1922 àwọn kan tájù là á dábì kú ní 1924 tàbá sí 1924 sísìn báyìí ó ti lé ní 1 years a sì ń gbókọ̀ tájù là á dábì dì sí tájù là á dábì wá dàbí ẹni tó kú lánàá. kí ló fà tó fi rí bẹ́ẹ̀ àwọn ọkọ̀ ọlọ́run ọ̀dọ́ ti fi bẹ ọlọ́run ni torí ọlọ́run ọba tẹ́ ń wò yìí ọlọ́run ọba tí ò ní kú ni ó kọ tọ́lọ́run ọba sì ń jẹ́ òun náà ò ní kú láéláé. ẹ̀wọ̀n ṣé Abdulkadir ti sípò padà nísìn 1000 years ni more than 1000 years ní sí Abdulkadir ti kú sí Abdulkadir lọ́wọ́ dàbẹ̀ ẹni tó kú lánàá yìí 1000 years. ṣé o Tijani ti kú nísìn going to 1000 years tí o bá ti tó bẹ́ẹ̀ tí o bá ti jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ dàbí ìgbà tí wọ́n kú lánàá yìí. ṣé Ibrahim Niyas àná àti kú ní ìṣẹ̀ta bá wọ ọdún náà ṣé kò sí mọ́ lọ bí 50 years báyìí ọyọ kó fẹ́ tó bẹ́ẹ̀ ṣé Ibrahim torí àti ṣé Ibrahim sì wá sí bá a ṣe gbọ́gbà wọn wá sí Ìlọrin àwọn sheikh wa ìdásàlá ti sì wà láyé àtúngbọ́ gbóná àwọn tó lọ pàdé wọn ń jọ́nà lọ́rùn ṣé Kamaluddin Al-Adabi náà lọ pàdé wọn sọ pé ikú ṣé Ibrahim Niyas tí ì pọ̀ kò tí ì pẹ́ púpọ̀ náà àmọ́ tòun ti bẹ́ẹ̀ gbogbo kíkú ṣé Ibrahim Niyas ní ṣe yóò ti lé 40 years tí ò bá jù bẹ́ẹ̀ àwọn àdàbí ẹni tó kú lánàá kí ló fà tó yẹ bẹ́ẹ̀ ó kọ Ọlọ́run tí wọ́n fi bẹ Ọlọ́run ni ó kọ Ọlọ́run yóò sì ní kú lóògbà tó kọ Ọlọ́run ọba kú sísìn ṣiṣẹ́ tí wọ́n gbé dání òní kú ẹni tẹ́ ẹ̀ bá gbọ́hùn ẹ̀ mọ́nà ẹni Ọlọ́run nínú sẹ̀mí ọ̀sàbùsì Ọlọ́run èsì ìsàlábùsì àmọ́ tòun ti bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ sí gbọ́hùn ẹ̀ mọ́hùn náà yóò sì mọ gbaládà àwọn nǹkan mẹ́tọ́ bá sí kalẹ̀ tí máa exist. tó lè mú èmi àti ẹ ṣẹ́kù àbí tí ó sọ wá di atakóró tí ó wọnú àdó tí ó àmọ́mọ rẹ̀ wọ́ òun ni ká dẹni Ọlọ́run àti dẹni Ọlọ́run tẹ́ sí wò yìí ó wà yìí sì tó Ọlọ́run ti jẹ́ ká mọ̀ pé ká pè òun ọ̀dáhùn àwa tá a wá fẹ́ pe Ọlọ́run ọ̀rọ̀ wa ló wá kù sí
lọ́wọ́ fi ní alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah alá bi dhikrillah tatma'innu qulubuhum. Ọlọ́run ní àwọn ẹni òun Ọlọ́run àwọn tí wọ́n ń gbọ́ wọn Ọlọ́run bá gbọ́ ọkàn wọn máa ń balẹ̀ pẹ̀lú ọkọ̀ Ọlọ́run alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ọkàn wọn máa ń balẹ̀ pẹ̀lú ọkọ̀ Ọlọ́run alá bi dhikrillah ṣé wàá ọkọ̀ Ọlọ́run tẹ̀ ń wò ó tatma'innu qulubuhum máa fi lọ́kàn balẹ̀ tó já sí pé àwọn ọlọ́tẹ̀ ń wò yẹn ọkàn wọn ti balẹ̀ pẹ̀lú pé tó ń bá tu Ọlọ́run pẹ̀lú nǹkan yìí yóò dà mí lóhùn alá bi dhikrillah táwọn gbà bá tó ń pe Ọlọ́run ọba lọ́wọ́ pẹ̀lú nǹkan náà tatma'innu qulubuhum ọkàn ó sì balẹ̀ pé Ọlọ́run fi gbà á. Tàbí ní àwọn ẹni Ọlọ́run ni àtakò tí ó wọ̀ náà àdó tí ó tún mú ọmọ rẹ̀ wọ́ tó bá ti yàtọ̀ sí wọn kò tún sí alágbára míì tí ó wọ̀ náà àdó tí ó mú ọmọ rẹ̀ wọ́ ọmọ náà ṣiṣẹ́ fún pòsíṣàn náà ọ̀nà náà fi ṣiṣẹ́ fún pòsíṣàn kálájẹba nìyẹn òun náà wọ̀ ọ́nú ẹgbẹ́ yẹn kí ààrẹ jáde ọ̀kọ́ fún ọmọ kálóso bá ní bàbá ẹ̀ òun náà wọnú ẹgbẹ́ yẹn ni kí bàbá já oṣó kọ̀kọ́ fọmọ kálémèrè bá ní òun náà wọ ẹgbẹ́ yẹn ni kó bí ẹjẹ́ mèrè kọ̀kọ́ fọmọ kálílẹ̀bọ̀ lóògùn bá ní òbí ẹ̀ kọ̀kọ́ fọmọ òun náà dìlẹ̀bọ̀ lóògùn ni kálá dáhùn ṣé bá ní òbí ẹ̀ kọ̀kọ́ fọmọ òun náà dáhùn ṣé ni káníyẹ̀míwò bá ní òbí ẹ̀ kọ̀kọ́ fọmọ òun náà bọ́ ọmọ náà gbọ́dọ̀ di yẹ̀míwò rẹ̀ tó tí ọba di àyẹ̀mú ẹgbẹ́ wọn pọ̀ ọmọ ẹ̀ tí ì sí kankan tí ó ṣẹlẹ̀ òun nìkan lágbára àwọn wà láàrin àjẹtọ́jàjẹ tí ọmọ ọmọ rẹ̀ wọnú ẹ̀ àwọn àjẹ ẹgbẹ́ wọn pọ̀ ọmọ rẹ̀ jẹ àfikún ọmọ náà wọnú ẹgbẹ́ wọn náà káwọn agbágbára tí ìyá ní nǹkan gbẹ̀wù ẹ̀ wọ ọmọ náà tí wọn bá gbẹ̀wù ẹ̀ wọ ọmọ wọn pọ̀ ọmọ jẹ. wọ́n pa ọmọ jẹ ni àfi ní agbára òbí kò gbọ́mọlà òbí tágbára rẹ̀ gbọ́mọlà òun náà ni àwọn ẹni Ọlọ́run ọ̀nà ó sì ní agbára àwọn ẹni Ọlọ́run fi gbọ́mọ wọn là òun ló kọ Ọlọ́run lọ́nà o torí ó kọ Ọlọ́run tẹ́ ń wò yẹn gbàtọ́lọ́run tí lè ń jẹ́ ó kọ náà ò ní kú láíláí torí ẹni tí ń jẹ́ orúkọ náà ọba tí ò ní kú nídìí eléyìí àǹfààní wà fẹ́mi àti ẹ láti ní kára náà dẹni Ọlọ́run àǹfààní wà fẹ́mi àti ẹ láti ní kára náà wá Ọlọ́run tá à ń sọ̀rọ̀ yìí ń bẹ níbi tó wà àti wá ìrọ̀rùn lọ́jẹ́ bàbá ṣetán láti wà àti dẹni rẹ̀ ìrọ̀rùn lọ́jẹ́ bàbá ṣetán láti dẹni rẹ̀ àti sáàdì Ọlọ́run ìrọ̀rùn lọ́jẹ́ tá a bá ṣetán láti sáàdì àtijọ́ rẹ̀ ìrọ̀rùn lọ́jẹ́ tá a bá ṣetán láti jọ́ rẹ̀ ọwọ́ kù sọ́wọ́ àwa tí a fẹ́ di ọ̀rẹ́ Ọlọ́run nídìí eléyìí gbogbo àwa tí a ti jẹ́ ni Ọlọ́run ṣáájú àní jẹ́ ni Ọlọ́run ọba mọ́ Ọlọ́run ṣàdánwò fún wa gbogbo àwa táwa náà a fẹ́ tẹ ni Ọlọ́run gbogbo àtàwọn náà bá ń pe Ọlọ́run láti jẹ́ ní rẹ̀ kọ́nà bá kọ́ dáa ló kọ́wọ́lá ní ṣìwọ́lá kọ́wọ́lá jẹ́ kàn oṣù kọ́wọ́lá àmì ní àmì kan fàyà kan ẹni tí a sọ yìí náà kọ́nà bá kọ́ bá fi bára kà sí tó bá gba etí ọ̀tún wa wọlé kọ́ máa gba etí àlàáfíà wa jáde kọ́wọ́lá àmì ní àmì kan fàyà kan subhana rabbika rabbil izzati amma yasifun. والسلام على المرسلين والحمد لله رب العالمين.